àṣírí kan wá wà tí mo fẹ́ fún wa lénìí fún gbogbo ẹni tí ń dààmú tó gbé ọjà kalẹ̀ tí ò rẹ́ni rà àbẹ́ni tí ayé ń dà láàmú tán gba àwọ̀ rẹ̀ tí wọ́n ń gbé sójú ẹlòmíì tàbí wọ́n ń gbé àwọ̀ arúgbó wọ̀ ẹ́. Gbogbo ẹni tó yẹ kó ṣe ọ́ lóore wọn ò ṣe ọ́ lóore mọ́. Gbogbo ibikíbi tó Ọlọ́run kàn fojú kó wà láǹtakùn ni. Ọ̀nà ń dí bẹ́lẹ̀ ìbá ṣàdéhùn fún ọ pé ń ṣe nǹkan báyìí á tún padà yẹ ọ ní sàdá ni. Gbogbo ẹni tọ́nà dí máa lọ wá ẹyẹ kòwé olórí dúdú. Ẹyẹ kòwé olórí dúdú. Tẹ́ ẹ bá ti rí ẹyẹ kòwé olórí dúdú, àdúrà ti gbà. Tí nǹkan kan òyìn jẹ́, wọ́n á tú ìyẹ́ rẹ̀, ẹsẹ̀ rẹ̀ òre, ó pé. Wọ́n á lọ wá tàgìrì tí máa dàbí bàrà tó ní ajílá. Ajé ni kíní wíníwíní tí ń bẹ lẹ́yìn tàgìrì yẹn. Wọ́n á há kó pọ̀. Bí tàgìrì kan ò bá tó lè ra tàgìrì 2 àbí 3, kó há kó pọ̀. Kọ́ wá kó ń tọ́ ọha yẹn, kó kó sínú odó, kọ́ wá òrí, kó gún mọ́. Tọ́ bá wá gún òrí mọ́ tán, wá mú òrí tó gún kíní ajé tàgìrì mọ́ yẹn, wá lẹ̀ mọ́ ara ẹyẹ kòwé yẹn, kíbi kankan ó má hàn síta ń bẹ̀, má jẹ́ kíbi kankan ó hàn síta. Wá lọ wá wéré ń jẹ́jẹ́ tá a mọ̀ sí ojú olóńgbò tí máa ní pupa àti dúdú tíntìntín báyìí. Wá tó mọ́ gbogbo ara rẹ̀, kẹ́nìkan kan má rí òrí yẹn mọ́, kán má rí nǹkan kan mọ́ lára ẹ̀. Kódà táwọn èèyàn táyé bá dé èèyàn mọ́lẹ̀ wọn ó tù. Tán bá ti parí ọ̀rọ̀ èèyàn pé lámàá kò ní rọ́nà lọ, wọn ó tù. Gbogbo ń tó bá bàjẹ́ nínú ayé èèyàn téèyàn bá lò ó, Ọlọ́run ó ṣàánú ẹ̀. Ọlọ́run ló máa ń ṣàánú èèyàn o. Ọlọ́run ló máa ń ṣàánú èèyàn. Ọlọ́run ní ká lóun lẹ́nu bá a ṣe lẹ́nu ẹni. Òun ọ̀bá rẹ́rìn àwọn èèyàn méjì kan nínú ayé. Ẹni àkọ́kọ́ lẹni tó ní yóò ṣeé ṣe ní tóun Ọlọ́run ọba ti kọ̀yìn sí pé kò ní ṣe ṣe. Tẹ́nìkan wá ń fọwọ́ gbáyà pé àwa mà ni yóò ṣe ṣe. Ọlọ́run lóun ọ̀bá rẹ́rìn ẹ̀. Ẹni kejì tóun ọba tún rẹ́rìn ilẹ̀ni tó ní kò ṣe ní ṣe ṣe ní tóun Ọlọ́run ti parí ẹ̀ pé òun ó ṣe. Ọlọ́run ti parí pé òun ó ṣoore fún yẹn, ìwọ wá ń bínú Ọlọ́run ṣoore fún yẹn, òun bí Ọlọ́run ti parí ẹ̀ náà. Ló fi yẹ kí èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Egbògi yìí ẹnikẹ́ni tó bá lò Ọlọ́run ó jẹ́ kó ṣe kòǹgẹ́ àánú pẹ̀lú ẹ̀. Ìwọ náà ó rí ọpẹ́ dá. Àwọn alára lò ó rí bẹ́ẹ̀, ajérò lò ó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn àgbààgbà ni wọ́n lò tó rí bẹ́ẹ̀, yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. Náà wọ́n á mú wéré ń jẹ́jẹ́ tó mára kínní yẹn tó ti forí yí yẹn, wọ́n á gbé sínú agbada kó o fòdìdí àtàrí kankan kó o jó. Tó o bá ti jó tó dérú dáadáa tó kúnná tó dúdú lọ kó kúnná o, torí kidney gbogbo ntẹ́ ẹ bá fẹ́ máa jẹ ẹ jẹ́ kó máa kúnná kó dàbí powder kó lè digest. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń jẹ tó yẹ pé àdánwò ló ń jẹ́ sínú àgọ́ ara. Nígbà tó bá fẹ́ jẹ nǹkan tí ò bá, kódà tó bá fẹ́ jẹran, tó bá ti rí pé ó yí ò lè ṣe agbára eyín rẹ̀ ọ̀ka, má lọ mí bẹ́ẹ̀, má yọ̀ kan jùà. Má yọ̀ kan jùà. Wo eyín tá a máa ta yẹn, eyín tá a máa ta yẹn. Tẹ́lómi bá jẹun tán látàárọ̀ tó bá tún á mú kinní kan tí fi ń ta yín ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀, ẹran tó bá tún jáde yóò tún fi sórí àwọn báyìí. Yóò tún jẹ, yóò tún gbé mi. Ó jẹ́ haram. Haram ni. Tó bá ta yín, tó bá ti bọ́ sí ọ lẹ́nu tú dànù, má jẹ́ mọ́ ìdọ̀tí ó ti wà ń bẹ̀. Bacteria ó ti wà ń bẹ̀. Ọlọ́run ṣe dáadáa pẹ̀lú wa. Tó bá ti wá jó tán, wọ́n á máa bù sọ́wọ́. Tó bá ń bù sọ́wọ́, máa fomi gbóná lò tàbí omi tútù. Ó lè dá sínú oyin kó máa la, kó ṣàdúrà sí kó máa la. Ó lè dá sínú mílìkì kó máa la. Tó bá bẹ̀rẹ̀ sí lo iṣẹ́ yìí kó tó tó ọjọ́ 3 ó mọ̀ pé ó lo oògùn. Tó bá ní àṣírí ìjẹ́ lára rẹ̀, ìwọ ń so oògùn ṣiṣẹ́, kódà ó ti náwó ó ti ṣe kinní kan. No. Go and try it. Ó mọ̀ pé Ọlọ́run bẹ èèyàn wà. Ó mọ̀ pé Ọlọ́run, ẹyẹ kòwé olórí dúdú ni o. Ẹyẹ kòwé olórí dúdú ni o. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run jẹ́ kó mọ̀ bá yín. Tó bá ṣe mo gbọ́ kọ́kọ́ kalẹ̀, wọn ò rà, mo fẹ́ talẹ̀, wọn ò rà, ǹjẹ́ ṣé ti pé kinní kan. Má ronú mọ́ bànú ara ẹ̀ jẹ́. Má sì rojọ́ rẹ fún yàn má. Gbogbo ohun tó bá dẹ̀ fẹ́ ṣe tí kò máa bẹ nínú ẹ̀. Ayé ò fẹ́ ni fọ́rọ̀ ẹnì kúnṣó tó lè fẹ́ kó dáa fún ọ láyé kò jù ìyá rẹ lọ. Àtúnwárí ìyá mi náà tí kì í ṣàbíamọ dáadáa. Àánú Ọlọ́run mọ̀ bá yín. Ẹ̀ǹkẹ́lẹ̀ kejì tí mo fẹ́ fún yín. Ọjọ́ ti lọ.
but ẹ jẹ́ kí n fún yín. Ẹ̀yin tẹ́ ní hypertension tó máa ń lọ tó máa ń bọ̀ tó máa ń lọ tó máa ń bọ̀, ẹ lọ wá ewé efinrin, ẹ já púpọ̀, ẹ gbó, ẹ má fomi sí o, ẹ fún síbì kan. Ẹ wá ewé ewúro, ẹ já, ẹ gbó, ẹ má fomi sí o, ẹ fún síbì kan. Ẹ wá lọ wá pineapple tó pọ́n dáadáa, ẹ fún òun náà omi rẹ̀, ẹ bẹ́ ẹ fún omi rẹ̀, ẹ wá papọ̀ mọ́ omi ewé méjèèjì yẹn. Tẹ́ ẹ bá ti papọ̀ mọ́, ẹ rọ́ sínú ògò. Kẹ́niyàn máa mu salt cup orí sinap 2 láàárọ̀ láì tí jẹun, 2 lálẹ́. Lágbára Ọlọ́run, gbogbo iṣan ara rẹ̀ tó ń dí, tó ń fa cholesterol, gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ó là ń bẹ̀. Hypertension tó ń dà láàmú, Ọlọ́run ó tú sílẹ̀ ń bẹ̀. Àìróorun sùn, káyà rẹ̀ ọjà, kára rẹ̀ ọmọ gbá yìí, gbogbo ẹ̀ lọ́lọ́run ó sọ di ohun ìgbàgbé. Hypertension ló ṣiṣẹ́ fún. Hypertension ni. Ewé efinrin, ewé ewúro, ẹ gbó, ẹ wá mú omi ewé pineapple, omi pineapple, ẹ papọ̀ mọ́, ẹ máa mú. Ẹ sì kò ń gé àánú Ọlọ́run ọba. Ní ìparí, ìtàn ní gbogbo ọwọ́ padà wá dà. Ẹ jẹ́ ká máa fura. Àwọn bàbá wa ní pánsá ò fura, pánsá já síná, àjà ò fura, àjà jìn. Bónlé náà ò bá fura, olè ní oko. Bàbá mi máa ń sọ̀rọ̀ kan wípé téèyàn bá ń fura, yóò lo 100 ọdún láyé láì sín gbẹ́rẹ́ ẹyọ kan. Tó bá lè máa fura, aburú yóò sì jìnnà sí ọ. Máa fura tó bá ń bá àwọn èèyàn rìn. Ọ̀rọ̀ táwọn tó ń bá rìn bá ń sọ, máa fura sí. Ọ̀rọ̀ tíyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ bá ń sọ, máa fura sí. Ayé ti gbẹgẹ́. Tó bá wà láàrin àwọn ènìyàn tán bá ní kó dá sọ̀rọ̀, fura dáadáa kó tó sọ̀rọ̀, wojú ilẹ̀ wò kó tó sọ̀rọ̀. Máa fura, má rẹ̀rù ẹlẹ́rù, máa fura o. Mo wá fẹ́ fún yín ní oògùn kan, ìṣẹ̀ǹbáyé ẹ̀yin ọmọ Yorùbá. Ìbà Ọlọ́run, ìbà èèyàn. Ẹ lọ sí ẹ̀yìnkùlé ilé yín, lẹ́yìn ilé. Tó bá ti rí esin kan ńbẹ̀, pa esin yẹn. Wá wá atare ẹyọ kan, fi lé orí esin yẹn kó lọ, fi sín gbẹ́rẹ́ kan sí apá ọ̀tún rẹ̀ lẹ́yìn ìkùlé ilé yín náà. Ibi ọba ti sin náà ni, ibi ọba ti lọ náà ni kó ti sin. Kó wá fi esin tó lọ yẹn, àtẹyọ atare kan kó fi ra ojú rẹ̀. Wá bọ́ sí iwájú ilé, wá esin míì, kó pa òun náà, fi ẹyọ atare kan lé, kó lọ, kó fi sín gbẹ́rẹ́ sí apá rẹ̀ òsì. Ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Ẹ̀yin tí ẹ máa ń ṣoore, tẹ́ ẹ máa ń ṣàánú, tẹ́ ẹ máa ń fún mi lẹ́bùn, ẹ tún fún mi lẹ́bùn tó heavy gan lórí iṣẹ́ tí mo fún yìí. Ìṣọ́ra àti ìfura tó lágbára ni. Tó bá wà níbì kan, táburú bá fẹ́ ṣẹlẹ̀, Ọlọ́run ó sì là ọ́. Ọlọ́run ó là ọ́. Kódà o lè ti wẹ̀wù tán. Bí ẹ ń lọ sóde, o ti wẹ̀wù tán, o ti múra, kódà o lè ti gbọ́kọ̀ ta. Ọkàn rí bára rí ó ṣe máa ṣe gángan tára. Pé mi ò lọ mọ́. Ó fura nìyẹn. Kódà kó máa ń lọ rìn àjò kó wà nínú ọkọ̀. Tára rẹ̀ bá ti ń ṣe bákan tí ń gbọ̀n, torí pé kò nọ́mà bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Ó sọ̀kalẹ̀ pé ẹjọ́ mi ò lọ mọ́. Bó so oúnjẹ náà wọ́n gbé kalẹ̀ tó fẹ́ jẹ, tó wò pé ara rẹ̀ máa ń ṣe bákan. Ẹ wo, mi ò jẹ mọ́. Kódà kó ṣe pé ó fẹ́ ṣe sáà ní pẹ̀lú obìnrin àjòjì kan, tára rẹ̀ ń ṣe gángan. Ó wò pé ẹ wo, arábìnrin wẹ̀wù máa lọ, mi ò ṣe mọ́. Ẹ jẹ́ ká máa fura. Yorùbá ní nǹkan o. Ìwà àwọn ènìyàn ló jẹ́ kí àwọn bàbá ó kó nǹkan lẹ̀. Kì í ṣe pé Yorùbá ọlọ́gbọ́n. Ẹ wo fóònù tá à ń lò yìí. Ẹni tó wà nílùú èbó, a máa bá a sọ̀rọ̀ bí ìgbà tó dúró tì á. Bí ọgbọ́n ṣe ń bẹ lọ́dọ̀ wọn ló ń bẹ lọ́dọ̀ Yorùbá. Tẹ́ bá ní ìbéèrè èyíkéyìí tẹ́ bá fẹ́ bi mí, ẹ pè mí sórí 080-371-99363. Ìbéèrè èyíkéyìí tẹ́ bá fẹ́ béèrè 080-371-99363. Tèmi bá fẹ́ fi egbòogi síta, ọjẹ́ 2, ọjẹ́ 3, 4 lè máa sábà fi síta. Mi ì fẹ́ kí máa post ní gbogbo ìgbà. Mo wá sí ládùúrà fún yín wípé kò ń gé àánú Ọlọ́run lẹ́ṣẹ̀ o. Ẹ lọ dán ẹlẹ́yẹ kó owó yẹn, ẹ lọ dán wò.
bákan náà ẹ sì mọ́ gbàgbé ìwòsàn hypertension tí mo fún yín tó wà nínú fídíò yìí. Ní ìparí, eléṣinṣin yìí iṣẹ́ ńlá ni o. Ẹ padà dúpẹ́, ẹ padà pè mí, ẹ sì padà yìn Ọlọ́run. Mo ṣàdúrà fún wa wípé àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run mọ̀ bá wa. Ẹ̀yin tí ẹ bá fẹ́ràn Ọlọ́run, tẹ́ ẹ fẹ́ kájọ gba ládá, tẹ́ ẹ fẹ́ràn mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí, kẹ́ ẹ dẹ̀ like ẹ̀. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run yóò máa bá yín. Bí mi ò ṣe máa gba ládá, ìwọ náà máa gba ládá, torí àti jẹ́ kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà nínú ìhámọ́. Ẹlòmíín wà nínú ìdè àìsàn, ẹlòmíín wà nínú ìhámọ́ àìsówó lọ́wọ́, tó ṣe pé ńgbà tó ń bẹ lọ́wọ́ rẹ̀, gbogbo èèyàn ló máa ń ṣe dáadáa fún, á ṣe sàárà, á ra nǹkan fún wọn, á bẹ́lòmíín sanwó iléèwé, á ṣe gbogbo nǹkan dáadáa ló ń ṣe. But nígbà tí igi dápá tí ò sówó lọ́wọ́ ẹ̀ mọ́, kọ̀rẹ́ nìkan kan o, àpẹẹrẹ ayé náà nìyẹn. Ọ̀rọ̀ ọmọ ẹ̀dá ènìyàn ó dà gẹ́gẹ́ bí ṣúgà ni. Tí èèrà bá lá ṣúgà tán, wọ́n pa ṣúgà yẹn tí wọ́n tún lọ máa la níbòmíì. Ṣùgbọ́n wọ́n tó jẹ́ sóore máa sóore rẹ lọ o. Kàkà kí ọmọ olóore kó jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣe mọ̀rànmọ̀ràn tó náà fi padà rí pé òkùnkùn wà níbí, kòtò wà níbí, tí ó fi rọ́nà àti ara rẹ̀ láti rí àbáyọ. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run jẹ́ kó mọ̀ báyìí. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó dàbọ̀.